ọ̀bámu. wa mathalu alladhi la yaqra'u al-Qur'ana àpèjú ẹ̀ tí ìbá wa ka Qur'ani tí o tún fẹ́ràn al-Qur'ani wọ́n tún dájọ́ wòlímà ó ní àfa ìdákun mo ṣẹ̀ṣẹ̀ sanwó gáràjì ní àlẹ́sẹ̀ lọ́dún yìí. mo sì ránisẹ́ fọ́mọ ní àlẹ́sẹ̀ lọ́dún yìí àfa àṣẹ̀ṣẹ̀ fírídọ́ọ̀mù fẹ́ gbọ́n rẹ̀ ní àlẹ́sẹ̀ lọ́dún yìí àfa àṣẹ̀ṣẹ̀ ìyàwó tán ni ẹja sùn dẹ̀ míì ọgbọ́n tọ́lọ́ ń pè ọ́. kàmásálì hansada ọ̀rọ̀ rẹ̀ dàbí igi arọ́ ni laysa laha rihun olóorun tó dáa ta'muha murrun àtúnfà hàn kàn ọba ọ̀tún ṣe kí ó kóró. kò síbi tó fi bá mu díẹ̀ tájẹ̀ pé a ní ta lè wò mọ́ ọ́lá. lálù Qur'an táwọn ọmọ yìí tí wọ́n rọ́jú ṣe kí ni. sọ́rọ́jú kí Ibrahim bin Abdulwahid ó ní akthiru min qira'atil Qur'ani. ó ní ẹ máa tọ́ Qur'ani púpọ̀ ẹ máa kà á. ọmọ mọ̀túmọ̀ rẹ̀ mujarradu pé sọ̀rọ̀ ọlọ́run sani déédéé tó bá fọlọ́run sí lọ́ọ́ ti máa bá. nígbà táwọn ń káírù inú yàrá mi ibi tí mo tẹ́ bí sáàtì sí báyìí mo wá gbé kuraani sílẹ̀ lẹ̀ pé ibi gbogbo àṣejọ́ máa ṣe nínú ilé tá a tó kuraani síbi àyè àdúrà ẹ máa wo bolúkálukú ṣe mọ yàrá kuraani mo fẹ́ sọ o ọ̀rẹ́ mi kan wà funfun ni ọmọ Azerbaijan wà wọ yàrá mi jọ kí ó ní Abdulkabir kí tó gbé kuraani sílẹ̀ lẹ̀ àwọn níbi tí n ti máa ṣàdúrà ó ní lọ́dọ̀ àwọn èsè báwọn ibi tó bá ga jù nínú yàrá làwọn gbé kuraani sí. njọ́ náà mo ti mú àìdíyà ó wá gbé polẹ̀ ó wá bá gbé sórí kọ́bọ̀dù mi lókè sẹ́ẹ̀rà níyàn tó fi lò lọ́nà òfin máa bá lónú kuraani. sáàfì wíwọ tọ̀hàn kuraani tán tó ń fọtí fọ́ àṣírí rẹ̀ tújú bọ́ ti rò lọ. ọmọ tí a fà. wala tatrukuhu má fi kuraani lẹ́ngbà kan fa innahu yatayassaru laka alladhi tatlubuhu ala qadri ma taqra. déédéé bọ́ bá ti lè ka kuraani tó kan sọ fọlọ́ pé déédéé tí mo kà lónìí ọlọ́run bí n ti ń fẹ́ ni ṣé kò sí lọ́dọ̀ ọlọ́run ni ó wí ni àbí tó bá fún ọ yóò tán. tí ò fi ní fún ọ. báwọn ọmọ ti wá wà yìí kẹ́nìkan kan wá wá la ní bùkátà kọ́ wá pè é kalẹ̀ Mustapha ní dádì náà ìwọ ka wákìá kíní kan jẹ́ suratul wákìá pé tí yẹn bá kà á kò sí máa mọ̀ jìnnà sí yàn. sọ ságbàgbọ́ bẹ́ẹ̀ ọdúnkọ́mọ̀ rí ó kẹ́rì ọ̀kan kọ́ wo tí ó ṣẹlẹ̀. Maimuna ìwọ ka Yasin wọ́n ní kì í já burú séyàn sẹ́mi rẹ̀ ságbà aburú ẹ̀yọ̀ kan ní wọlé rẹ̀. ìwọ ka Baqara wọ́n ní gbogbo ní tamati máa ń ka àlìjẹ̀nú burúkú irin bẹ̀ ìwọ ka. sọ́ọ̀fì wé àsọpọ̀ máa rí òmò wé àní ìwọ sọ fún ọ ní kó ka textbook physics láti bẹ̀rẹ̀ dópin ọ ní ọlọ́run wọlé textbook tó ọmọ yìí ká o wọ́n jẹ́ àlìjẹ̀nú wọlé wọ́n ti dé. wọ́n kà máa kàn létí rẹ̀ kó sórun mọ́ni. Ya Mustafa ya Zawada Rahmani. Al-Qur'an táwọn ọmọ yìí kà yìí ka sọ́hìbì èyí ò lọ́ọ̀rẹ́ méjì tó yẹ kí yóò bá ṣe bẹ́ẹ̀ lọ. tó bá bá wọn àfáàrin àfáà gidi tí wọ́n bá jíwèé Al-Qur'an fún ọ ní ṣe nǹkan mi lẹ́yìn ọ̀rọ̀ lọ. gbogbo ọjọ́ lámàdájú ọlọ́ọ̀ni ibi tá àfáà gan ò ti ní ẹni àfáà kí lè rò pé àwọn ìgbésẹ̀ wà tá a ṣe lẹ́yìn Qur'an. sọ ìgbésẹ̀ tí ń bẹ lẹ́yìn Al-Qur'an. La hawla wala quwwata. ìgbésẹ̀ ọ̀ndà lẹ́yìn Al-Qur'an. nítorí a máa sọ yìí gbogbo wa ní social media jọ ràn lọ́wọ́ sọ láwọn ọmọ ọdún tí o ti pé 20 tán gé orí èèyàn. àbọ̀ rí 20, 19, 17. wọ́n gé orí wọn wá ń jó. ìwọ náà sọ fún mi tó bá gbé làákà rẹ bá ń rìn pẹ̀lú rẹ sọ bó ṣe jọra wọn ká jó orí èèyàn ká wá gun mọ́ nǹkan ká máa fi ọṣẹ náà wẹ̀ ká wá máa rówó ó ṣe jọra wọn. ká gé orí ká wá jó ká wá ní ẹbu ní máa dà ẹnu máa fomi sí máa fọtí lóbọ̀ tí máa lò náà sọ bó ṣe jọ kéèyàn rówó. ó yẹ kó mọ̀ pé májẹ̀mú kan ni láàrin wa àtàṣetánì kan kọlu ọlọ́run báyìí ó sì sílẹ̀kùn parẹ́ báyìí fún wa. ọ máa rí tòótọ́ àmọ́ wọn ò ní sọ ìgbẹ̀yìn rẹ̀ fún ọ. tó bá rìn sáà yóò wá gé tó bá gé àárẹ̀ wá dé ọ wà á ta gbogbo ntọ́ ní ọ fi wu àárẹ̀ ọ wà á kú pẹ̀lú ìyàpọ̀ ọlọ́ iná lọ lọ sòsé ọmọ nǹkan ní sọ́ọ́rẹ́ ẹni tó wá pa àwọn tó ti wá ràn lọ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọrùn rẹ̀ ló wà òun tó wà ní Jánnà lọ fúrìlì. tọmọ 20 sísàlẹ̀
tá bá fi ń ronú oògùn owó tá a wá ara àwọn ọmọ tí ò tí gbé 15, 14 tó parí Kùránì yẹn gbé síra wọn. kò jọra wọn. ọmọ tí wọ́n tàn tó padà gé lórí tó fi gba ẹ̀tàn ká fi wérò ọmọbìnrin wa kéékèèké tán ka Kùránì sójọra wọn. kò jọra wọn. ìwọ náà rọ ọmọbìnrin rẹ tọ̀ ọmọ rẹ tọkùnrin ra pátá fún tán ra fóònù fún tọ́ béèrè bóòlù ti jẹ́ Allah. ẹni ó ra pátá ó béèrè kó n fẹ́ rí kọ́lọ̀ rẹ̀ ẹni ó ra fóònù fọmọ rẹ yóò fi chaati pẹ̀lú ẹ̀ gbogbo wa kan bí má dálẹ̀ àmọ́ bó ti tọ́ ma Imam Ghazali ó ní tá a bá gbọ́ ìsìlámù yé ni tí gbogbo wọ́n bá tẹ̀lé ìsìlámù bó ti yẹ ká tọ́ ọmọ ní bíjọ ọmọ méjì lọ. Allah. Tábà ní a fún ọmọ kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ béèyàn ti tọ́ ọmọ èèyàn ní bíjọ ọmọ méjì lọ. lẹ́yìn tẹ́ wọlé tẹ́ mẹ̀gbà tó ọmọ wọlé mẹ̀gbà tó ọmọ sùn mẹ̀gbà tó jí. Subhanallah. ń lọ skul ẹ̀ chẹ́ẹ̀kì báàgì rí kí ló kó sí pé kẹ́ wákò rẹ̀ rí kí ní kó lọ. Gba fóònù rí kẹ́ wò chẹ́ẹ̀kì kọ́bọ̀dù wọn rí wo báàgì aṣọ wọn rí kí náà kó nú ẹ̀. Tábà wá ara wọn tó kórí dúró tábà rí Kùránì kàbá ìjàmá sí òye ká kí wọn. ó yẹ ká kí wọn. Àwọn tán kórìíre wọnú ilé tán kórìíre rẹ̀ yá wọ́n kóran bàbá déédéé bá ti kó yín jáde ọmọ mi police station làwọn òbí rẹ̀ ó ti káwọ́ ẹ̀yìn níwájú déédéé ọmọ tí bàbá yẹn lè bí lọ́mọ wọn ní orúkọ rẹ̀ adájọ́ ọwọ́ àkáwọ́ ẹ̀yìn ọwọ́ àmọ̀sẹ̀ ránkà dèdè dálà ayé àkúrí ba haka muka tarbiyyantar da shi ba baya ji magana ne yàwá kọ́lá bá ti kọ́kọ́ kì í gbọ́rọ̀ ni wọ́n sì káwọ́ ẹ̀yìn máa sọ ni. Al-Qur'an wọ́n ní tẹ̀yàn bá ilé dúró tí urifat asraruhu tó o sì mọ gbogbo àṣírí inú rẹ̀. Jama Naam. èmi máa sọ fún èmi ò sọ pé o sóògùn o wọ́n sì ní gbọ́ òògùn wà àmọ́ kò látúbọ̀ tán là ń sọ fún ọ. Allah. tó o bá rí original tó rí fake èwo ni wọ́n náà máa rà lọ́jà. Original ni. kí ló tó fi ọlọ́run lẹ̀ tó ń dì mógùn ká. sọ́ọ́rí gbogbo tó máa ń fògùn ṣe láyé tó ọmọ gbogbo ẹ̀ náà fi Kùránì ṣe. Allah. gbogbo tó bá mọ̀ tán fi ògùn ṣe náà fi Kùránì ṣe. kódà tán fi mẹ́díkù ṣe tó fẹ́ sùn tó ṣẹ̀ṣẹ̀ ń tan àlámù aláàtì ń tan àlámù jìnnìmílágo 5 jìnnìmílágo 6 mo fẹ́ kí mo fẹ́ ṣàdúrà ayé Al-Kùránì wà tó bá kà á ọ wà sọ fọlọ́ kí mo fẹ́ jí lágo 6 kọjá àṣẹjú 8. Allah. déédéé aago 2 kọjá àṣẹjú 8 ojú rẹ̀ ó lè yà báyìí. Allah. bí ìgbà tán lù ọ ní ìgìlọ̀ ọjà jù gbogbo tó bá mọ̀ tán fi ògùn ṣe láyé náà fi Kùránì ṣe àfitọ́ ọba nígbàgbọ́ ló kù ọ̀rọ̀ àlọ́ ọmọ kan ò gbọ́rọ̀ ọ̀sẹ̀sẹ̀ wọn wá kánsẹ́lọ̀ kan wá àwọn sẹ́yìn wẹ́ nìkan tí ó bọ̀ bá sọ̀rọ̀ ohun tí wọ́n hàn fún nínú Al-Kùránì tí ó mú kò tún ṣe sí náà láyé kò tó jalè mọ́ Allah. ọ̀sẹ̀ lọ́nbẹ́ nìkan wá ní ọmọ gbé wọn abọ̀ ìyá ọmọ ń gbẹ́rẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bu kíní kan sí lójú ọmọ ń tán gún ọmọ ń tán lọ yóò papọ̀ méje rẹ̀ kí n kò sọmọ. sọmọ kẹ́ mọ̀ ń júwe rẹ̀ náà kó wà ń tó tọ́ àmọ́ funfun rèé Kùránì ní funfun rèé ju dúdú lẹ̀ là ń wí. dìmọ́ Kùránì ní òsì torí bọ́ tó ṣe ń bọ̀ lóde náà ó tún wẹsẹ̀ wá náà ni ó tún wẹsẹ̀ wá òdìbí tí ń rún ọsẹ. ọrùn ṣe. òde olóde ó wẹsẹ̀ wá tọ́ba wá sòdì ara rẹ̀ ńkọ́. yóò wẹ̀ lódò nù ọ́ ọ̀sẹ̀ olódò ni ó wẹ̀ bá. fasahibu ẹni ó bá lè dìmọ́ Qur'an la yu'ti sirrahu man yujalisu daqa summa qala suyu wa in kana kitabuna al-Qur'an lahuwa mafjarul ulumi. adamallahu hayata. sọwárí Qur'an táwọn ọmọ yìí ká yìí na àṣírí ìmọ̀nù láyé tí ọmọ bá ka al-Qur'an ní bẹ̀rẹ̀ ayé ẹ̀ ẹ wá lọ jù sílẹ̀ kí ẹ wá lọ jù sílẹ̀ wò tó sẹ́gbẹ́ rẹ tí ó mọ̀ wé tó. ìwé orí gbogbo àwọn àfa àtàkọ́kọ́ kéwú kan tó kàwé ni sọ́ọ̀fì wú ẹni tó kọ́kọ́ kàwé kó tó fẹ́ máa kéwú. ìwé lọ kọ́kọ́ ka ọ̀rí pé òdì sínú ẹ̀rọ parí Bàgádádì Yésù méjì. àmẹ́ni ó bá kọ́kọ́ kéwú báwọn ọmọ ẹ ti kéwì ẹ wájú ọmọ kàwé èso ìmọ̀lẹ̀ Al-Qur'ani ti kún ní ọpọlọ àwọn ọmọ rú báyìí àwọn ènìyàn sì gbádùn lọ́jọ́ alẹ́ ọmọ tó bá lẹ́sìn òun lẹ lè gbádùn lọ́jọ́ alẹ́ òun lẹ ní béèrè owó lọ́wọ́ rẹ̀ tí ó ní alájà wàhálà yín kọ̀ fa ẹ béèrè last week fa ìmọ̀ wúwo lẹ o mọ́mí ẹ̀ dààmú mi o. mọ́mí wàhálà yín kọ̀ o tọ́ba tó pè pé àwọn ọmọ tí wọ́n ń sánú àbúrò mi yóò ní à ẹ bá ń pẹ́ mọ̀ fi tàwọn àbúrò yín kun yín ní lọ́dọ̀ yín mọ́ o. àmọ́ ọmọ tó bá lẹ́sìn kò sí ń tọ́ pé fún mọ́mí mo ti bọ́ ní ọmọ
bá mi mo ti gbọ́ ní ọmọ wí ẹ sáà máa bá a ṣàdúrà kò sí tó béèrè tó ní gbádùn lọ́jọ́ Allah. àwọn tí ò lẹ́sìn ó lẹ́wọ́ 70 something 80 tẹ̀ tó ń ṣiṣẹ́ yìí àwọn ọmọ yìí sì lówó Allah. wọn ò fún yín retirement dì sí wọn ò sì place yín lórí salary dì sí 80 ní bàárẹ̀ tó ń kunlé dì sí bàbá 80 something ó ń kunlé ó tó ń kunlé bàárẹ̀ 80 tó ń lẹ̀rọ nígbà tó lọ́lọ́ ìyá rẹ̀ tó ń tẹ̀dú ìyá 90 tó ń tẹ̀dú ìkà kò sí mami ẹ̀ jòkó ńlẹ̀ èló lẹ́ẹ̀ ná Allah. àsomọ́ ọ̀lẹ́ fún ìmúlẹ̀ ló lẹ́ẹ̀ ná lóṣù. ẹ má lọ́ọ̀bì kankan ẹ gba 50,000 financial security tágbàlagbà bá lówó ẹ̀mí wọn máa gùn àwọn ò ní náà àbákẹ́kọ̀ọ́ máa rí inú ilé kówó ń bẹ inú ilé Allah. àìsí owó bàbá àjáyà kẹ́yìn bá lówó àyè yẹn máa já ni ọ̀ máa rò pé gbogbo bùkátà kò dé ní ìsinmi àyàrí wa máa já kalẹ̀ láìsí bùkátà Allah. fòbí rẹ lẹ́mìí balẹ̀ là ń wí fún ọ Naam. gbogbo gbàlà ń pàdé bàá rẹ tí ń wọ bàtà ẹyọ kan káàkiri bẹ́ẹ̀ ni Ádámọ̀. àmọ́ ọmọ tó bá kéwú báyìí lọ́jọ́ alẹ́ yẹn máa ṣe kí ni ìyẹn máa ń gbádùn wọn. òun ni ó máa rántí báwẹ̀ tí ń bọ̀ yóò ti máa rántí kí ni màá mi ò fi gbàwẹ̀ ẹran ọdún alájì ò yẹ ká rà á ó ti máa rántí aṣọ wo ni wọ́n wọ̀ lọ yídì ìborùn wo ni màá mi ò lò wọ́n ti máa rántí àmọ́ àwọn tí ò lẹ́sìn ẹ̀yin náà rí pé ìgbádùn wọn. tora ayálé yín jẹ́ òní nígbà tá a fẹ́ kí mọ́ rẹ̀ a tún rí lára gànà dìsín náà wọn ìparẹ́ déètì ìjọ tán bí ọ wà lára gànà ọjọ́ kẹfà oṣù kẹrin 1984 ìjọ tá a bí Mọ̀súdì wọ́n kọ sára gànà ìtumọ̀ ní pé ẹ̀ẹ̀kún lè mọ́ rẹ̀ láti 1984. lọ wo ìwọ ló bá ń bẹ. ọ̀tá ọlọ́run kó lè mọ̀mọ́ rẹ̀ lọ ọ̀rọ̀ orúkọ rẹ̀ bí tán kọ́ sí ìjọ tá a bí Fásilá ọjọ́ kẹfà oṣù keje 1992 ìjọ tẹ̀ ẹ̀kún lé kẹ́yìn nù. àìlẹ́sìn ni kéèyàn má lè tán sára òbí ẹ̀ lẹ́yìn lọ́lọ́run fi gbọ́n yín bẹ́ẹ̀ ti ṣe pé àwọn ọmọ yìí Qur'an wa da'iratu shamsi wa matlawuha ọmọ tó bá ní Al-Qur'an lára ayé wọn máa dàbí tẹgbẹ́ wọn lọ ni gbogbo bí táwọn ọmọ yóò rò láyé lọ́lọ́run lè ní kí wọ́n dé nínú pé yìí ó mọ̀ kó dáa fọ́mọ èèyàn oníkókó Nàìjíríà yìí Allah. bẹ́ẹ̀ni kó máa gbé Canada kó máa gbé Dubai kó máa gbé nìkan àpẹẹrẹ páyé rẹ dájú tiẹ̀ lọ́nà àbí bẹ́ẹ̀ni tó bá wá ṣèṣì lánàá kan kíní kan wá balẹ̀ rù mọ́ mi báyìí ẹ lè pè pé ọ̀sẹ̀sẹ̀ tó wá ń pè mí ọ̀ lè sí Kùránì kọ́ka sọ́tò káfí mẹ́ta kọ́ka kíní kan mẹ́rin ẹ̀mí ló sì balẹ̀ Allah. sẹ́yìn tí ò mọ̀ nǹkan kan kí lẹ́ wí fún lu èbó tọ́ ẹni o máa sábọ̀ alẹ́ àbí yóò fẹ́ fi yàtọ̀ sẹ́gbẹ́ wọn nù. Udiya fiya subhanahu wa ta'ala ilma kulli shay ìmọ̀ gbogbo nǹkan kò sí tọ́lọ̀ òfin sínú Al-Qur'an àfẹni tí o bá kọ bẹ́ẹ̀. Wa abana fihi kulli huda gbogbo tí tọ́nà àmà ọ̀gbọ́ wà gínà àti ìrọ̀rùn ẹ̀mí tí ẹ bá ní ọlọ́run tó ní Al-Qur'an ẹ̀mí eré ò balẹ̀ tó máa ń bí pé kí ló ṣe ọ́ kò yé mi gẹ̀mí mi kàn balẹ̀ mi. Allah. lèmi máa bi àwọn èèyàn èmi ò mọ̀ pé mùsùlùmí máa ní BP tọ́ gbọ́dọ̀ ti jọ ní àlákọ̀ kí ni ó kàn wọ́n pẹ̀lú blood pressure ìwọ mùsùlùmí tọ́ lọ́nà gbọ́dọ̀ ti fẹ́ wá tẹ́mi rẹ sọ fún ọ pé gbogbo tó bá dé ọlọ́run ló ṣe Allah. èyí tí ò bá ti dé ọlọ́run tí ì fẹ́ fún ọ ní àsìkò rẹ̀ tó ni kò fẹ́ kó kó bá ọ ní oore mi ń bẹ tó ń béèrè láti jọ ẹ àwọn tí ò ní jẹ́ ọdọ jẹ́ alẹ́ náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́lọ́run fi tì fún ọ Allah. kò fẹ́ fún ọ tó bá bọ̀ padà palẹ̀ mọ́ àwọn tí ò ní jẹ́ ọdọ jẹ́ alẹ́ yóò ṣe wá gbélé ọ lọ́wọ́ Allah. jẹ́ nǹkan rẹ ọlọ́ ń kánjú ọtí lè kánjú jù tọ́ ọtí lè kánjú jù bọ́ọ̀sì ṣe ń kánjú tó ọ kánjú fìrun alásàrì ránṣẹ́ sọ́nà orí láìla Allah. pé ọlọ́run jẹ́ sáré fìrun alásàrì ránṣẹ́ kásìkò olú tó tó bẹ́ẹ̀ni ìwọ́n ti wá máa retí tí ò dásìkò olú tí ì tó látọ̀dọ̀ ọlọ́run Allah. ọlọ́run ní gbogbo ilẹ̀ tí ń mọ́ tílẹ̀ bá sú báyìí tá bá gbé fáìlì rẹ wá sọ́dọ̀ èmi ọlọ́run ní tí ò dáa ní mọ́ rí inú rẹ̀ Allah. ilé òsì mọ́ kémi mọ́ Fárísì kì í ránṣẹ́ sí ọ ó ṣe jẹ́ pé tí wọ́n bá gbé fáìlì rẹ dé rọ̀lẹ́ àfi nǹkan bú ọtí bá tèèyàn jẹ́ ọtí kó báyàn lẹ́nu iṣẹ́ ọtí léèyàn gáràjì ọtí léèyàn ní sọ ọtí jẹ́ kán léèyàn nù yáàdì òun náà ní máa hàn nínú òwe rẹ lójoojúmọ́ Allah. ó da fábùrò rẹ inú ń bí ọ ọ̀dà rẹ rí ṣe inú ń bí ọ èwo lọ fẹ́ ká ṣe ọwọ́ wájú inú ń bí ọ ọtún wà lẹ́yìn orí ń fọ́ ọ. sọ́wọ́ adi méjì lẹ́ẹ̀kan náà. Qur'ani fatara kulla bi fanni minhu yastamiddu wa alayhi ya'tamid. wọ́n ní gbogbo ọmọ tí ó bára yé ṣe bí wọ́n ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ rí ẹ̀fà Qur'ani tọ́ wọn
ẹ jẹ́ wọn lè máa ká bọ́ ti wá ká yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ má ni wọ́n ṣe wòlíì mọ̀ wọn wálé kí wọ́n mọ̀ o ẹ jẹ́ gbọ́ tuma rẹ̀ yìí tí yẹn bá mọ̀ tuma alukurani ọ̀ ní fẹ́ ka ìwé mi láyé lẹ́yìn alukurani. Allah. bó ti dùn tó adùn ọlọ́ọ̀tọ́ máa gbá nínú rẹ̀ bẹ́ẹ̀ mi ló ti máa balẹ̀ bí malẹ̀ o ti máa dé sínú ara rẹ̀ kò ní sí nǹkan mi tí ó wù ọ́ tó ọ̀pọ̀ táwọn afa wí ní nípa alukurani tí wọn pẹ́tọ̀ bá ń ka alukurani wọ́n máa dá tọ́ mi bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ Na'am. sọrí gbogbo ètò ń gbé mi nínú tán òní máa di ìmọ́lẹ̀ tí inú òkun Allah. èyí tí ń jáde lẹ́nu rẹ̀ atẹ́gùn yóò lọ sánmà keje yóò wá padà wá gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ yóò wá dà buhari yìí. Allah. tọ́ bá rárá lu Kùránì wọn ní sọ fún ọ ọkàn mọ́ rí pé ìmọ́lẹ̀ ọlọ́run kan bẹ lára àfa yìí. Allah. ẹni tí ì ká wọn ò ní sọ fún ọkàn mọ́ sí àfa sí ni wọn ní àfa nìyẹn wọn sì wá ju àfa. ó tún wá dé fìlà bóyá. amẹ́ni Al-Kùránì wàláhì tó bá wọ ṣọ́ọ̀tì ní kàládùúgbò ẹ̀ mọ̀ kó àfa nílé. Allah. kó fọra pamọ́ jù báyìí tó bá wọ bìkan mọ̀ kí ọ ní àfa. Allah. àfa ni mí ni tọ́lọ́ ní bẹ lára rẹ̀. Allah. ẹ̀yin òbí ẹ ṣeun ṣé wá rí bí mo ti kí àwọn bàbá yìí tó ẹ̀yin ìyá ẹ̀ mo rí kí jù gbogbo ilé tẹ bá rí tán bá ti ṣe wòlímọ̀ mẹ́wàá mẹ́jọ ìyá ló jẹ́ àríṣe mẹ́sàn-án ẹ ṣeun mẹ́sàn-án àwọn obìnrin ni àwọn náà máa ń jẹ́ àríṣe wọn ni babalágbá yẹn jẹ́ àṣẹ mo ṣẹ̀ṣẹ̀ kájọ kan ẹ jẹ́ n kó fún yẹn ẹ máa san fún mi padà ẹ yìí sì san. ó rò pé wọn ò sọ̀rọ̀ rẹ fún mi ó kàn hàn wájú rẹ ni o. bá a ti ń ṣe wòlímọ̀ bí ti ń dòtò kò rásọ bàbá kò rásọ ìyàwó rẹ̀ ló rásọ fọ́mọ. ó ní tọ́wọ́ àfa ní wòlímọ̀ ṣe sọ́ fún mi lówó tí ń ná lójú agbo ó ní bàbá tájú yẹn fún yín ó tún gbowó àpò. tó bá dọjú alẹ́ tí bá ń rọkọ̀ fún ìyá má bínú o. Allah. ìwọ náà tá a ti sọ pé kọ́ rọkọ̀ fún ìyá àní ọmọ rà ti bàbá o bàbá làwa náà o. ẹ tọ́jú yẹn tọ́jú bàbá là ń wí ẹ̀yin ọmọ yẹn sórí rẹ̀ pẹ̀lú ògùn ọlọ. bí n ti ń wò yín ẹ̀mí mi sọ fún yín pé nínú yín á rí pírẹsidẹ́ǹtì lógo. Àmín. á rí gọ́vnọ̀ nínú yín. Àmín. á rí mínísítà nínú yín. Àmín. á rí díjì nínú yín. Àmín. mẹ́gbàá lọ́wọ́ mú èyí bí ti ń sí ọ pé à ẹ ń gbé ojú babalágbájá lè bí ti ń wọ ẹ̀ náà lówó ní ìṣòwò kan máa kóbi ìjọ ni. ṣé nínú kó kóbi ìjọ pẹ̀lú bí ti ń sẹ́yìn fún gbogbo ọlọ́mọ káàkiri ìgboro èwo ló pé ọ. Allah iye ọmọ ẹran ọmọ tó ti sẹ́yìn fún rí láyé lọ́kọ̀ rẹ tó ní fẹ́yàwó kejì kẹta yìí sọ́ọ́rí iye ọmọ tó ti sẹ́yìn fún ìjọ tẹ̀sán rí òbàdé orí àwọn ọmọ tiẹ̀ ní ó lọ. Allah wọ́n sì ti lé lọ́ngbà náà. torí yóò gbẹ̀sán tó ṣe o tẹ̀sán bá máa dé ọmọ ta ni orí ta ni ọmọ tiẹ̀ nìkan náà ni. Allah. kò bẹ́tà kọjú fẹ́ méjì mẹ́ta mẹ́rin kẹ́dọ̀ ọmọ kọ̀ yàrá mẹ́rin kan máa tọ́jú ẹ̀yin nìkan lọ́jọ́ alẹ́ akókó máa fẹ́ da fúri wa náà ní lọ́jọ́ alẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. nígbà bá lọ tán ẹsẹ̀ bẹ́ẹ̀ sì máa mójútó gbogbo yòókù kẹ́ máa jẹ́ nsó. Allah. àwa náà máa àmọ́ olórí ibú ọkùnrin ní máa fẹ́ kíyàwó wọn kú ṣáájú. Allah. bẹ́ẹ̀ni olórí ibú ọkùnrin ní ó fẹ́ kíyàwó wọn kú ṣáájú. àwa náà máa bá kú ṣáájú yín ni àmì ẹ̀jẹ̀ mi wọ́n ti ẹ̀gùn díẹ̀. Allah. ẹ̀jẹ̀ àjọ bára wa jẹ̀nà tába ti lò ó débi pé èyí ò lè wù yín kó tó ló fẹ́ fẹ́ bìyàn hàn àwa lè máa lọ́gbà náà. Allah. ọmọ jẹ yóò kó ayọ̀ǹda. àmọ́ kẹ́ mọ̀ fẹ́ kó dá apá yìí ó ní àlàyé ẹ̀fílẹ̀ báwo ká máa jọ yí pẹ̀lú ká máa ṣe bẹ́ẹ̀ 1.5. ó pé. lóṣù ni o oṣù bá gbẹ 1.5 oṣù olóògbé o ó pé ju ká yí ọkọ rí ó dáa ká máa ṣe bẹ́ẹ̀ 100,000 lóṣù lọ. olóògbé báyìí pé mọ̀ fẹ́ bẹ̀ mí lọ dá àníyàn rẹ padà kó ṣe dáadáa kí wọn náà lè lọ́jọ́ alẹ́ ọlọ́mọ sáà ṣe dáadáa. Àmín. gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ náwó lórí àwọn ọmọ yìí ọlọ́run bá ń di fún yín. Àmín. ẹ̀yin nínú nǹkan méjì tí máa sanjọ́ òun lẹ́sìn. tí ẹ̀rí kẹ́yìn ọ̀sẹ̀ mọ́wùlì ní òjíṣẹ́lá Muhammad Sallallahu alaihi a wasallam. máa sanjọ́ kan. ẹ̀ẹ̀kejì ni kẹ́yìn ọ̀sẹ̀ wòlíì máa ń Kùránì. tẹ́ bá kó omi tẹ́ bá délé ẹ wá dúpẹ́ bábẹ́ yẹn náà fìlà lórí ìforíkalẹ̀ ẹ sọ tẹ́ ń fẹ́. Allah ọlọ́run wọlé abẹ́ mo dun àwọn ọmọ inú tí ìdójú tì í torí wòlíì mà sí i ọlọ́run mi náà ń fẹ́ báyìí ẹ ní tí ìwé tẹ́tọ́ lọ́wọ́ fi dá. Allah. bàbá wọn ló ń jọ yín ọlọ́run ní padà lẹ́yìn yín. Àmín. ọlọ́run yà nẹ́bí ni wọ́n ṣe. Sallallahu alaihi wasallam. apàdé níṣẹ́ haraka kájọ máa jí sí ọlọ́run àwọn àkànkọ́ máa ń kí àtúndí wà sí ṣe mọ́ ẹlòmí wà sí nìkan ní ṣe ẹlòmí ọmọ nìkan ní kọ́ kí àmọ́ gbogbo àlájọ́ jí sí ọlọ́run
ẹlòmínà ń dálejò lóhùn àbí. Bẹ́ẹ̀ni. àní ọmọ dálejò lóhùn mọ́ fara mu kun làwọn. Allah. má nìkan 40 fọ́ǹtì má nìkan 40 lo nǹkan kò dáa. Allah. wọn a máa han Kùránì kò sáfà tó lè sọ fún ọ pé kò sí yàntú àmọ́ kí lọ́ọ́ hàn ní wọ́n béèrè. Ibn Taymiyyah nínú tírà rẹ̀ Majmu'ul Fatawa jízu ẹlẹ́ẹ̀kẹfà mujalladu ẹlẹ́ẹ̀kẹfà jízu ẹlẹ́ẹ̀kejìlá lọ́wọ́ last page rẹ̀ Ibn Taymiyyah ọ̀gá alùsùnánù kí ló sọ ń pa hàntú wọn a máa hàntú àmọ́ kí lọ́ọ́ hàn là ń béèrè. ìyẹn wá déwálé alájà iṣẹ́ kan bẹ tá a ṣe fún yín àmọ́ ìjọ méje ni làbí ṣe àmọ́ wà láà paasi ẹ̀ sára yín ọmọ náà Allah. àṣírí ẹ̀ tún dúró ti rò lọ ọjọ́ lọ kájákújákútì. ń paasi páìpù síyàwó ìyàwó la. man zana zoniya bihi walaw tala zamanu lọ́kọ́lẹ̀ tó bá jáwọ́ á ní gbogbo ẹni tó bá súnmọ́ ìyàwó walaw tala zamanu kódà kó pẹ́ kó yá ń padà sílẹ̀ fún ìyàwó rẹ̀. Allah. ìyàwó rẹ̀ ló kàn mọ̀ pé ajọ́ òun láyé mi wá bàjẹ́ báyìí yóò wá di jákujàku báyìí kò ní mà kọ́kọ́ ló kó bá wọn. Allah. manzana zuniya bihi walaw bijidarihi walaw bitudiranihi àdìsá lẹ́bi gbogbo ẹni tó bá lè kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ wọ́n ò kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ kódà kó sí lẹ́gbẹ̀ẹ́ gẹ̀ náà rẹ̀ báyìí. Allah. ọmọ yìí tí ó bọ̀ ní jẹ́ jù Na'am. ọbẹ̀ páàkì ọkọ̀ ọkàn tẹ̀lé ọkàn rí pọ̀ ọmọ rẹ̀ ní lára gẹ̀. sọmọ pé fọ́tò tó rí tó ikú ni ò ní kó nù ọkàn rẹ̀. Allah. ìbànújẹ́ ọjẹ́ pajákujákutì ẹ súnmọ́ àwọn ẹni ọlọ́run gidi àwọn àfàsán tí wọ́n jẹ́ wọ́n jí sí ọlọ́run fún yín tí wọ́n fọ̀rọ̀ ọlọ́run bá hàn yín níṣẹ́ kí ohun tó jẹ tí ó tún sẹ́kù Allah. ọ̀sẹ̀ tó ń fa irọ́ mọ́ ọ̀ ń kó rọ́ mọ́ tó bá rin halali ọ̀jẹ̀ ọ̀tún máa bòyàn jẹ nídìí sẹ́kù ọ̀jẹ̀ ọ̀tún sẹ́kù Ọ̀bùnyàn. ọ̀tún máa bòyàn jẹ òdìgbà tó bá parọ́ gbogbo adé ń parọ́ fún náà ti gbọ́n ata lọ ilé ìwé tán kọ́ sí ọwọ́ ẹ̀ sí ẹ̀rọ gbọ́ngàn ni wọ́n kàn ti ju Kùránì máa lá ni gbogbo àfa àti ń parọ́ fún àjàmọ́ náà mọ̀ pé rọ́ nípa àmọ́ àti gbọ́ náà ń ṣe. sórí wọn wá kú ni wọn kàn sọ tẹ́ǹkọ́ bọ̀ ní £1 níbi ọjà ẹ̀rọ gbọ́ngàn ni wọn ò máa gbọ́ wọn kàn wo ìyá Kùránì mọ́ gbogbo aláì sọ wáyé ká tó máa dọ̀tí Kùránì ọ̀hún. Allah. jẹ́wọ́ jáwọ́ bọ́ọ̀ jáwọ́ padà sí kíni. Ọjà sẹ́. kọ́ba wa jásẹ̀ ta lọ́ọ́ pàdé Ọlọ́run. ló bá gbé fáìlì rẹ̀ sí wọn wájú. Allah. kí lọ́ọ́ wí fún jíṣẹ́ látọ̀ bá pàdé rẹ̀. ماذا تقول إذ قال النبي لكم ماذا فعلت ماذا فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم. wọ́n ní gbogbo wa ta bá pàdé òjíṣẹ́ lájọ́ mi àlìkìyàmọ̀ tí bá wà ń bi wá àfàtà ìrọ̀sí wá sẹ́yìn mi báyìí lẹ́yìn mi lọ àtìjáde ọ̀sẹ̀ wá ṣe báyìí lẹ́yìn mi Allah. àmú ìná ọ̀sẹ̀ ṣe báyìí lẹ́yìn mi Allah. fátímọ̀ ọ̀sẹ̀ ṣe báyìí lẹ́yìn mi Allah. kí bá nàbí ìjọ náà. ماذا تقول. ẹ̀yin ni mo fi sẹ́ mo gbẹ́sẹ̀ lé lọ́wọ́ ẹ̀yin ni ọmọ lẹ́yìn mi ẹ̀yin ni àlùmọ̀ mi tí mo ní ẹ̀ kọ̀ntínú sẹ́ àbígbà tó fi fáìlì rẹ̀ hàn mi Allah. wọ́n lọ ń gorí èèyàn wọ́n lọ ń 40 for and 2 Allah. wọ́n lọ ń bá yàwó sùn Allah. ọ̀sẹ̀ wòlímọ̀ fọmọ kí ó mẹ́wàá mẹ́sàn-án lọ́ba sùn ọ̀dàlásà láti 120 ọba 119 sùn. ماذا تقول إذ قال النبي لكم wí kí ló wí fànàbí. ماذا فعلتم. tábà ń fi píkṣọ̀ ọjọ́ náà hàn tábà ń fi fíìmù hàn kí ló wí fún jíjẹ ńlá. Allah. ẹ jẹ́ àṣẹ dáadáa bá a ti ń ṣe yìí ò dáa èyí tó fi ṣe tó yìí hàn ó mi kọ́ ti ṣe tó pọ̀ ọlọ́run máa ń bá àṣírí ẹ̀dá gan tẹ́ ẹ báyìí sábà ìmọ̀ yẹn lórí sí aburú kan ọlọ́run ti bò nígbà tó ọ̀tọ́ ló padà tó àṣírí rẹ̀ Allah. nígbà tó ọ̀tọ́ rà àforíjì ọ̀sìn pátì abẹ̀wá sọ́ọ́rí kiri tó fi sábẹ́ pílò kọkọ rẹ̀ tó bá ti délé lónìí lọ yọ Tọ́. èyí tó fi sábẹ́ bẹ́ẹ̀dì tó bá ti délé lónìí lọ yọ kúrò Tọ́. kádàrá ọmọ rẹ̀ lọ mú mọ́lẹ̀ torí tọmọ ọlọ́mọ ká lọ mú. èyí tábọ̀ ọ̀bùn mẹ́bí yóò ojú ẹrú ọjẹ́ lọ yọ ọkùnkùn lójú bẹ́ẹ̀ mọ̀. Ó dà mọ̀. èyí tó fi síbi sílì lọ yọ tó bá ti délé lónìí nǹkan wà tó fi sára gànà ọjẹ́ lọ yọ. kádàrá ọmọ ọlọ́mọ torí èèyàn ló bí ọkọ rẹ̀ náà tọ́jú ráyé sí i. Allah. lọ yọ kò ì léètì
èyí tí wọn náà ṣe fún ìyàwó rẹ tán fi sẹ́bẹ̀ bẹ́ẹ̀dì tábọ̀ ń gbélé o kádàrọ̀ ọmọ ọlọ́mọ tó ń lò ọjẹ́ lọ pàṣì jí ó sáyé rẹ kò dira wọn lọ́wọ́ jí ó ṣe tiẹ̀ wọ́n lórí tiẹ̀ ṣe kò dábọ̀ ti sáyé ìyàwó rẹ kò lè gbé gbá kalẹ̀ kínú rẹ ó dùn ńlẹ̀ ẹ̀rọ ọwọ́ àwádìí ẹ̀rọ ọ̀pá náà lára mítà ọ̀tá ajé èyí tó lọ ń tó. ó ra mineral sínú fíríjì wọ́n ń ta báyìí tó dé tó ra mineral kó tútù kò sí ńlé ọ̀tọ̀ ọlọ́run kò wú káyé ìyàwó rẹ ó dáa. Allah subhana rabbika rabbil izzati.